أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين eléyìí mo fi kí gbogbo olólùfẹ́ mi nídìí ẹ̀dá àsìkò yìí káàbọ̀ sórí ètò yétò wa Al-Hikima ètò ọgbọ́n ètò àlùbáríkà tó ń wáyé sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé ní ìjẹ́ẹ̀dógún jọ Friday tó lọ lókè lọ́hùn-ún òun náà ni Ọlọ́run ọba mi gbé bí ti ṣe dé tí ó mú kan nínú àwọn àfáà wa àgbà nílùú tá a wà yìí nínú àwọn tí wọ́n ń pèèyàn sójú ọ̀nà ẹ̀sìn tí wọ́n ń ṣe wáàsí tí wáàsí wọ́n sì lálàáfíà púpọ̀ bàbá tó tẹ́tí pé wọn ò bẹ̀rù ẹnìkan láti bá sọ ọ̀rọ̀ Ọlọ́run náà ni Ọlọ́run ọba mi pè wọ́n sọ́dọ̀ ta ni mò ń sọ bàbá wa Fadila Sheikh Al-Imam Muhyiddin Ajani Bello kọ́lọ̀ ń dákun kọ́ mọ́ sábà wa kẹ́ bàbá kọ́lọ̀ ń bá wa foríjì wọn kò ṣekú ní ìsinmi fún wọn gbogbo tí wọ́n fi sílẹ̀ pátá ọlọ́mọdé ó bàjẹ́ ìyàwó wọn tó ti lọ síwájú tiwọn náà kó tó di pé bàbá wa lọ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn papọ̀ àtàwọn òbí tiwa náà àtàwọn àfáà wa Ọlọ́run kẹ́ gbogbo wọn tó lẹ́nìí gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ pé lórí ètò yìí a máa ń gbé àwọn àfáà wa lóríṣiríṣi láti fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láti tọ́ wa sọ́nà láti tàn mọ́lẹ̀ sáwọn kankan tí ò yé wa lónìí àwọn bàbá wa tí mo wá gbé wa fún wa lẹ́nìí ọ̀nà ni bàbá wa Fadila Sheikh Al-Imam Salim Sododo bàbá salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run mọ́sá jẹ́ kí a yín pẹ́sà. Amina. Ọlá nẹ́bì lọ́dọ̀ Ọlọ́run. Amina. Ẹ dákun bàbá tí a fẹ́ kí a jọ ojú lámẹ̀ẹ́tọ́ wò ní èní. Òun náà ni Al-Ittihad, ìjọkan, ìṣọ̀kan, Al-Wahada, ìfọwọ́sowọ́pọ̀, kájẹyọ̀ kan. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ pé ọ̀kan ṣoṣo ni wá. Bàbá ní àkọ́kọ́ náà kí là ń pè ní ìjọkan àti pé kí ni ipa Islam nípa pé ká lè jọkan. Alhamdulillah wa kafa wa salatu wa salam ala rasulil Mustafa wa ala alihi wa sahbihi akhyar. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Ọba tó ṣe pé òun náà ló ní gbogbo ọpẹ́ pátápátá. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Adéwálé Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹni ẹ̀ṣà ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run Ọba kí ó máa lọ bá wọn ará ilé ẹ̀ àtàwọn sàábí ẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé agbọ́n ni wọn títí di ọjọ́ ẹ̀san ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run Ọba kó máa lọ bá gbogbo wa náà ní àpapọ̀. Náà alákọ̀ọ́kọ́ nǹkan tá à ń pè ní ìṣọ̀kan ìjọkan al-ittihad òun náà ni al-ijtima'u al-ittifaq òun ni ìkórawájọ kájíjọ máa ṣe papọ̀ ìpanupọ̀ sórí nǹkan kó wá ṣe pé ojú ọ̀nà nǹkan náà ni gbogbo wájìjọ máa wà papọ̀ nǹkan tá à ń pè ní ìṣọ̀kan nìyẹn. Àmọ́ nínú ìsìláàmù Ọlọ́run Ọba àlékọ́lá kò fi bá wa ṣeré rárá nínú ìsìláàmù nítorí pé Ọlọ́run Ọba àlékọ́lá òun ló gbẹ́sìn ìsìláàmù yìí kalẹ̀ ìgbékalẹ̀ tó gbé ẹ̀sìn ìsìláàmù yìí kalẹ̀ ó ṣe ní ẹ̀sìn ẹyọ kan ni ọ̀sìn kan tó wá sí yẹn náà ló fi wá jẹ́ pé ọ̀ranyàn ní gbogbo ẹni tó bá pèrè ẹ̀ ní mùsùlùmí pátápátá ẹ̀yà kan làwa náà la gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run ṣe sọ fún wa nínú àlùkùránì ní pé auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim innamal mu'minuna ikhwa fa aslih bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun Ọlọ́run ṣe sọ fún wa bẹ́ẹ̀ nínú suratul hujurat Quran chapter 48 verse 10 Ọlọ́run bá sọ eléyìí fún wa ká bá lè mọ̀ pé ìjẹ́ ọ̀kan yẹn kò ń ṣe ọ̀kan lásán bóun ṣe pé kó jẹ́ titi ọmọ ọ̀yá bí tí ọmọ ọ̀yá tí wọ́n ṣe rí sí ara wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí láyé la ṣe gbọ́dọ̀ rí kò sí ìran àwọ̀ gbogbo ẹ̀kọ́ pátá mùsùlùmí ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà ẹ̀yẹ kan báyìí náà ní gbogbo wa látòkè nílé ní gbogbo ayé lárúbáwá ni mí european ni mí amẹ́ríkà ni mí áfíríkà ni mí asia ni mí kódà ní nàìjíríà haúsá ni mí yorùbá ni mí ìgbò ni mí ìṣẹ̀kírì ni mí bẹ́rìbẹ́rì ni mí tabasha ti jẹ́ mùsùlùmí ẹ̀yẹ kan náà ní gbogbo wa látòkè délẹ̀. Allahu akbar kabira ọlọ́run sábà san ilẹ̀ san rí. Bàbá ní ẹyọ kan náà ní gbogbo àwa mùsùlùmí
látòkè délẹ̀ àmọ́ wá fẹ́ kí ẹ bá wa wo àárín kan nínú pé ìjọ kan tá à ń sọ yìí tẹ́lẹ̀ ọ̀kan ní gbogbo àwa mùsùlùmí nínú Islam a rí àwọn ìjọ lóríṣiríṣi ara àwọn ìjọ kan àwọn alùsùfíyà àwọn onísúfí nínú àwọn olófíṣúfí yẹn náà a máa rí tìjàníyà a rí kọdìríyà a rí sàsìlíyà a rí nàkṣàbàndíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní abala kan nù nínú Islam dára kan náà ara àwọn kan wọ́n pè wọ́n ní ahlus-sunna wal-jamaa tó wọ́n pè wọ́n ní salafi àwọn kan tó nìyẹn àtúrà àwọn kan wọ́n pè wọ́n ní at-tabligh àwọn kan tó nìyẹn àtúrà àwọn kan wọ́n pè wọ́n ní al-musalliyun àwọn alásàlátù àwọn kan tó nìyẹn àtúrà àwọn kan tí wọ́n pè wọ́n ní wọ́n sá wà káàkiri ẹ̀rẹ́ ń sọ̀rọ̀ nípa pé ìjọ kan yìí mo fẹ́ kẹ́ sàlàyé fún gbogbo ayé lónìí kan rí wípé ibo la ti papọ̀ ibo la ti yà pẹ̀lú gbogbo àwọn orúkọ tí wọ́n dákọ̀ yìí. alhamdulilayi aláwọ̀kọ́ gẹ́gẹ́ bí táyé sọ ìsìláàmù dínú mìíràn a well organized religion ni ẹ̀sìn yóò wá déédéé wá bóun ṣe pé látọ̀dọ̀ ọlọ́run ọba ni wíwá tó wá yẹn ọlọ́run bá ti parí ẹ̀ pátápátá àlèyáwó akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam dinan so ẹ̀sìn islam yìí látòrí ádámọ̀ tó fi dórí ànábùwà muhammad sallallahu alayhi wa sallam nǹkan kan náà ni gbogbo wọn lọ mú wá wọ́n mọ àrísálẹ̀ náà ọlọ́run bá sọ pé ààrùn ẹnì kankan síwájú rẹ̀ muhammad ìlànà ilé yìí ànáwó láìláà ìlà àná fàbùdó ni pé nǹkan tá a fi ránṣẹ́ sí gbogbo náà ni pé ẹ nígbàgbọ́ sí pé èmi nìkan náà ni ọlọ́run ọba so ọba kan ẹ̀sìn kan ìwé kan ìdájú kan ìjọsìn kan ni ìsìlámù mú wá fún wa so eléyìí ló fi wá fà tó fi wá di pé tẹ́ bá wo inú àlùkùránì súrátù ṣúrà Quran chapter 42 ní verse 13 ẹ̀rí pé ọlọ́run bá sọ fún wa ó jẹ́ ká mọ̀ pé ọ̀kan yẹn látòrí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni ó ti ń bọ̀ ṣàrá alákùn àwòsùbílámì ní ṣètò ọ̀rọ̀ bismillahir rahmanir rahim ṣàrá alákùn nínú díì mọ́ wá sọ bí i nóòhà ọlọ́run ní àti ṣe ní òfin fún yín nípa ẹ̀sìn ní nǹkan tó ṣe é pé ó ti jẹ́ nǹkan tá a ti fi sílẹ̀ fún nóòhà wàlẹ́dì àwòháyínà ilayka nǹkan tá a fi ránṣẹ́ sí rẹ̀ Muhammad bẹ́ẹ̀ náà ni ó ṣe rí wọ́n mọ̀ wà sọ́yìn náà àti nǹkan tó ṣe é pé wọ́n wà sọ́yìn náà bí i Ibrahim wà Musa wà Isa ani akimu dina wala tatafarraqu fihi so ọlọ́run bá gbà lẹ́kọ́ láti jẹ́ ká mọ̀ yín pé kò ń ṣorí ànábùwà Muhammad ní nǹkan tó ń jẹ́ ọ̀kan ìsìláàmù yìí ló ti dé dínú wáhìdùn ẹ̀sìn ẹyọ kan náà ni ẹyọ kan tó jẹ́ yẹn ọlọ́run bá fi jẹ́ pé kó fẹ́ jẹ́ ká mọ̀ yín pé ojú ọ̀nà kan náà ni gbogbo yín gbọ́dọ̀ wà gbọ́dọ̀ yára yín látòrí ádámọ̀ wá sórí ànábùwà Muhammad ẹ̀sìn kan yẹn náà ni bó ṣe wá jẹ́ ẹ̀sìn kan yìí ó jẹ́ ká mọ̀ yín pé nínú ẹ̀sìn odindi ní ìsìláàmù òun ló fi fà tó fi di pé nǹkan méjì tó gbé ẹ̀sìn ìsìláàmù dání tó jẹ́ àsìlẹ̀ ẹ̀ tó jẹ́ foundation yẹn méjèèjì kò sí gbogbo nǹkan tẹ́ kà sílẹ̀ yẹn pápá ní ìjùmọ̀ ìyáàd fòrèkọ́ọ̀t pátápátá látòkè délẹ̀ kò sẹ́ni kankan tó yapa nu méjèèjì kí ni òun náà ni kọ̀wáhídòlè iman wàṣòro kọ̀wáhídòlè islam wàṣòro tìlẹ̀ iman ẹ̀rí pé méjèèjì kò sí ẹ̀sìn tẹ́nìkan fẹ́ ṣe pátápátá láyé kò sí gbogbo nǹkan tó bá wù kẹ́ yà sí láyé kọ̀wáhídòlè islam yẹn ó máa dúró márààrún yẹn máa dúró ṣahadatu an la ilaha illallah. bàbá kẹtì ẹ̀ tó wá ka àwọn kọ̀wáìdùl islam tí ẹ mẹ́nu báyìí torí pé ń tọ́já gbé tọ́pìkì yìí jáde lénìí òun náà ni pé àwọn ẹlòmíín ń rò àwọn tí wọ́n ń wò wá láti ta wọ́n rò pé islam póríṣiríṣi pé àwọn islam kan ní àlùsùnà àwọn islam kan ní kíní kan àwọn islam kan ní kíní kan islam tàbí ilé yàtọ̀ bàbá jọ yẹ wa pé islam a ní kíní kan tó so wá pọ̀ tí gbogbo wa rọ̀ mọ́ báyìí tí ó bá ti sínú ìjọ yín ẹ̀yin ṣe mùsùlùmí kí ni àwọn nǹkan náà bàbá fẹ́ kà fún wa ẹ̀dá àmọ́ kó tó di pé wọ́n kà àwọn kíní yìí fún wa ẹ jẹ́ ká dókè lọ́hùn náà bàtà bá padà dé bàbá wa Sheikh Salim Sododo wọ́n sì wà ń kalẹ̀ pẹ̀lú wa láti tẹ̀síwájú lórí àlàyé wọn lórí ọ̀rọ̀ ìjọ kan nínú ẹ̀sìn Islam ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al-Hikima àwọn àfa wa Salim Sododo àwọn ni mo gbà lálejò ní èní
tí wọ́n bá wá yànnà náà ọ̀rọ̀ nípa tá ń pè ní al-ittihad ìṣọ̀kan ìjọkan tó já sí pé ti ìjọkan ìgangan náà ni Islam ń pè wá lọ sí ibẹ̀ bàbá ti jẹ́ òye wa ń tọ́lọ́run ọba mi sọ nípa kájọkan wípé gbogbo ànábì Ọlọ́run pátápátá ọ̀kan náà ni wọ́n inú odó kan náà lọ́lọ́run ọba mi kọ́ra wọn sí tí wọ́n sì ń yan kí lọ́ra náà òun náà ni ẹ̀sìn ẹyọkan tá ń pè ní Islam wọn á bọ̀rọ̀ débi wípé Islam yìí ti wá ní tó so gbogbo wa pọ̀ gbogbo àwọn orúkọ tá a pera wa ti ń jásí pé a fi ń ní ìjọ láti fi ní recognition yẹn wípé ó ní nǹkan kan tó pa gbogbo àpọ̀ ibi tá a bá ti bá àwọn ìjọ ní í ṣe mùsùlùmí náà ni bàbá fẹ́ kà fún wa. Naam. wáyídò lè Islam tá a sọ yìí márààrún gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní tó ń pèrè ní mùsùlùmí kò ń ṣe mùsùlùmí láyé. alákọ̀ọ́kọ́ shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. ẹlẹ́ẹ̀kejì ìkọ́mi solat. ẹlẹ́ẹ̀kẹta ìta ìzakat. ẹlẹ́ẹ̀kẹrin sọmu ramadan. ẹlẹ́ẹ̀karùn hajjul bayti liman istata'a ilayhi sabila. gbogbo márààrún yìí náà làwa náà ti mọ̀ kódà ọmọ tàdírí mọ̀ kódà ọmọ nursery school tó jẹ́ mùsùlùmí ó mọ gbogbo ẹ̀ pátápátá àmọ́ tí gbogbo eléyìí tó bá ti pé síyàn lára kò sí onítọ̀hún à ń pè ní mùsùlùmí. inú ẹ̀ wá ní mẹ́ta kò sẹ́ni tó lè escape òun méjì ń bẹ ẹni tọ́lọ́run bá bá fẹ́ ni méjì tó rí pé ẹni tọ́lọ́run bá bá fẹ́ òun ni sakat àti ají àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe pérépéré ẹ̀ ní mùsùlùmí gbogbo ẹ̀ náà ni ó gbọ́dọ̀ wà lára ẹ̀ nítorí pé tọ́lọ́run bá bá pè ń pé wá yan sàká á ti jẹ́ mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta ti wà ńlẹ̀ tọ́lọ́run bá pàpè wá ṣe ají á ti jẹ́ mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ á ti wà lára ẹ̀ lẹ́yìn ìwà àgbà náà wá kù ṣurutul iman articles of faith gbogbo mẹ́fẹ̀ẹ̀fà pátápátá ó gbọ́dọ̀ pé síyàn lára ẹ̀yin ò gbọ́dọ̀ yọ kúrò nínú kan kúrò nínú mẹ́fẹ̀ẹ̀fà tó bá ti yọ kúrò nínú kan nínú mẹ́fẹ̀ẹ̀fà wallahi ta'ala billahi la ilaha illa huwa nínú ìsìlámù yìí kákún mùsùlùmí má òun náà ni al-imanu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadari sharrihi khairihi wa sharrihi so mẹ́fẹ̀ẹ̀fà yìí pátápátá mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí ẹni tó bá ti lè tí ìgbàgbọ́ ò bá ti dúró. ẹ̀rọ kò ṣàlàyé mẹ́fà ní Yorùbá tó dáhùn tí kò wá àwọn àgbàlagbà kọ́ lé. alákọ̀ọ́kọ́ òun ni pé ìnígbàgbọ́ sí ìjọ kan ṣoṣo Ọlọ́run ọba ìnígbàgbọ́ sí ìjọ kan ṣoṣo Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì ìnígbàgbọ́ sí gbogbo àwọn màláíkà Ọlọ́run ọba ní pé gbogbo wọn látòkè délẹ̀ ẹ̀dá Ọlọ́run ọba ni wọ́n la ya'suna Allaha ma amarahum ọ̀hún ṣe Ọlọ́run ọba rárá wa yaf'aluna ma yu'marun nǹkan tọ́lọ́run ọba lè kọ́ lábá pa wọ́n láṣẹ kí wọ́n ṣe ni wọ́n máa ń ṣe Quran chapter 66 verse 6 suratu Tahrim lẹ́yìn ìwà àgbà yẹn ó wà ní wàlúkútùb gbogbo ìwé tọ́lọ́run bá sọ̀kalẹ̀ pábátá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn àti Injílù ni o àti àtàwọ́rátù ni o àti Zabura ni o àti Súfì ni o ti Ibrahim gbogbo ẹ̀ látòkè délẹ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé Ọlọ́run ọba ló sọ wọn kalẹ̀ fáwọn òjíṣẹ́ yẹn ká tó wá máa sọ Àlùkùránì tó ṣe pé olóko gbogbo ẹ̀ pọ̀ tá a sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad a gbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo ìwé tó ṣe pé ó sọ kalẹ̀ láti sánmọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹrin òun náà wá ní àwọn òjíṣẹ́ gbogbo àwọn òjíṣẹ́ yìí la nufarriqu bayna ahadin minhum àwọn òye nìkan sọ́tọ̀ nínú wọn gbogbo wọn lápá yìí pé gbogbo wọn kulluhum muslimun gbogbo wọn pátá mùsùlùmí ni wọn kulluhum al-anbiya'u war-rusulu àwọn ànábì ni wọn òjíṣẹ́ Ọlọ́run ọba ni wọn minallahi látọ̀dọ̀ Ọlọ́run ọba a gbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo wọn látòkè délẹ̀ ẹlẹ́ẹ̀karùn òun náà wá ní al-yawmil akhir ọjọ́ kẹyìn a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípọ́jọ́ gbéde alùkìyámọ̀ yóò dé èmi ó kú ẹ̀yin náà ó kú gbogbo wa ó kú àmọ́jọ́ kan pọ̀ Ọlọ́run wẹ́ yóò gbé wa dìde tá a dúró síwájú Ọlọ́run bá tá a rojọ́ gbogbo nǹkan tá a ṣe láyé a máa rojọ́ ẹ̀ níwájú Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹfà òun náà wá ní kádàrá destiny Ọlọ́run bá ti fún oníkálukú àwa gbọ́dọ̀ nígbàgbọ́ sí ó wá jẹ́ dáadáa ní o ó já burú ní o kàgbà pátọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà tẹ́ bá wá wo gbogbo eléyìí méjì ọ̀nà ìlànà méjèèjì ta ló ní foundation Islam òun ló jẹ́ kí Islam fi jẹ́ ọ̀kan kò wá sí ẹnìkan láyé àti ṣíà ní o àti súnì ní o àti àwọn táwọn pera wa ní alùtọ̀ríkọ̀ ní o àtàlásàlátù ní o gbogbo mọ́kànláì márùn àti mẹ́fà yẹn ló pé sí wa lára la fi ń jẹ́ mùsùlùmí tó wá ṣe pé kò sí ìyapa kan níbẹ̀ ẹjẹ́ amúrun ní àpèjúwe kò sónítọ̀hún láyé tó ń pèrè ẹ̀ ní mùsùlùmí tó ní ìrun ti tòun àsùbá tòun ó dalẹ́ irọ́ láyéláyé àbásùbá tèmi mẹ́ta ni màmá kí láyéláyé kò sẹ́ni tó ní zúrì tòun ó di òru láyéláyé àsìkò tọ́lọ́run bá fi sí lóníkálùkù àsìkò kò lè máa yàtọ̀ geographically níbi tọ́lọ́run bá dó níkálùkù sí ni àmọ́ bí tó ṣe tẹ̀léra wọn yẹn bí tẹ̀rìtìb bẹ́ẹ̀ náà lóníkálùkù ṣe ń kí iye rakaat
tó wà nínú ẹyọ kọ̀ọ̀kan lónílẹ̀ kálukú ń kí láyé kò sí yàtọ̀ kankan nínú ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo èyí tó kù tá a kà náà ló ṣe rí láfi sọ pé ìsìlámù dínún wáhídùn ẹ̀sìn kan ni àmọ́ ká wá béèrè lọ́wọ́ ara wa pé kí ló wá fa gbogbo àwọn jùmọ̀ ìyá àtìta ní lónìí tó ní kálukú wá ń pera wọn ní orúkọ kò sí nǹkan kan tó fà á alákọ̀ọ́kọ́ ni pé ẹ jẹ́ a lọ sínú àtàríkù tá bá lọ sínú àtàríkùl ìsìlámì àtàríkùl ìsìlámì tá bá lọ sínú islamic history a máa rí nínú ẹ̀ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun lòjíṣẹ́ àwọn òun ní gbẹ̀yìn gbogbo àwọn òjíṣẹ́ pátápátá kátímọ̀lẹ̀ àǹbìyá yìí ni wà muballighur risala òun ló dẹ̀ wá múṣẹ́ ọlọ́run ọba dógóńgó pátápátá so ló fi wá fà tó fi wá di pé nígbà ó lo 30 years ní Mẹ́kà ó lo 10 years ní Mọ̀dínà tó fi ṣe dáwà gbogbo eléyìí tí ó ṣe ìbábátá nígbà tó wà ní Mẹ́kà wàláhì tàlá ìsúnmọ́bí láìláìláìláìláwà kò sí fíríkọ̀ inú ìsìlámù gbogbo nǹkan tó ń jẹ́ mùsùlùmí pátá ẹyọ kan ni wọ́n àmọ́ nígbà táwọn bí wa Muhammad dé Mọ̀dínà gbàrà báyìí ni ó di pé ìyapa dé kí ni ìyapa náà òun làwọn mùnáfíkù náà ni wọ́n jáde àwọn alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jáde kò wá sẹ́ni tó gbélé jáde tó ju Abdullahi bunu Ubayy az-Zalul òun ló gbé jáde ra'isul munafiqin nínú gbòòrò Mọ̀dínà tó fi dé pé tí ànábì bá rìn pẹ̀lú àwọn mùsùlùmí lọ sọ́tún òun á kọ́ àwọn ọjọ́ tiẹ̀ wá lọ sósì àwọn ti yọjú jáde lódìndí gbogbo eléyìí tá bá fẹ́ rí tá bá lọ sínú suratul munafiqun àbá ń bẹ̀ náà àti ọ̀kẹ́ àìmọye àwọn ayat nínú àlùkùránì tọ́lọ́run bá ti sọ̀rọ̀ nípa wọn lódìndí àmọ́ ti tẹ́lẹ̀ yìí ó tún wá kéré nígbà ayé ànábì wa Muhammad nítorí pé ànábì wa Muhammad wà láyé fádìdù tọ́lọ́run bá fún ànábì wa Muhammad orímọ̀ tọ́lọ́run fún ànábì wa Muhammad kò jẹ́ kọ́rin fi ṣe nǹkan kan kò jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣe yìí kó lápa nínú ìsìlámù kódà bó ṣe pé wọ́n gbìyànjú jù bẹ́ẹ̀ lọ kò rọ Ọlọ́run ní kò lápa àmọ́ lẹ́yìn ìgbà tánàbí wa Muhammad lọ tán ìsìlámù sì ń lọ lọ́kàn náà kódà ń gbà ayé Abubakiri tí nǹkan tá à ń pè ní haribo reda tó ṣẹlẹ̀ wọ́n panú ẹ̀ wọ́n rí túnṣe tó yẹ pé ìsìlámù sì wà lọ́kàn àmọ́ gbà tó di kàlífà Ali bọ́nà Abi Talib kàlífà ẹlẹ́ẹ̀kẹrin ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nínú ìsìlámù yẹn wá ní àlèfóríkọ́tù fìlì islam ló wá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìbò ń pè ní sikhism nínú gèdè títí wọn eléyìí ó jẹ́ nǹkan ńlá kò wá síjọ́ tó ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ tó ju ọjọ́ tí wọ́n ja ogun kan tó ń pè ní aribo Siffin òun ni battle of Siffin ní 657 AD tó jẹ́ 37 AH eléyìí tó ṣẹlẹ̀ ìjà yìí ó wáyé láàrin Ali àti Muawiya bọ́nà Abi Sufyan Ali ní khalifa Muawiya ò gbà fún Ali lórí kíni nǹkan kínkínní ẹ wo nǹkan tó dá wàhálà alẹ́ o lórí pé wọ́n pa Usmanu tí wọ́n pa wọ́n sọ yìí pé Ali ó mọ̀ nípa rẹ̀ àti ó dẹ̀ mọ̀ àwọn tí wọ́n ṣe kókó wọn wá káwọn pa wọn Ali lóun ò mọ̀ ń pa ohun tí ẹ̀ mọ̀ wọ́n báwo lòun ṣe àwọn tó wọn mọ̀ báwo lòun ṣe bẹ́ẹ̀ kó wọn kalẹ̀ Muawiya dúró ní pé rárá nígbà eléyìí wá di ìjà wọ́n wá ja ìjà yìí ní Siffin wà ní Iraq ìgbà tí wọ́n ja ìjà yìí lọ́jọ́ náà lọ́hùn Ali Ọlọ́run bá dá ó jẹ́ni tó kì í ó kúrú ó ní agbára ó mọ̀ọ́jà gbogbo eléyìí wá bátá ní Ibn Kathir ló ṣàlàyé fún wa nínú tírà rẹ̀ tó ń pè ní al-Bidaya wa Nihaya nínú tírà rẹ̀ tí ó ti ṣàlàyé ẹ̀ fún wa bíi tí Ali tó ṣe rí wọ́n ja ìjà yìí ìgbà tó máa ja ìjà yìí ọwọ́ Ali ba àwọn ọmọ ogun Muawiya nígbà tó dípò kún fẹ́ fọ́mọ́ ọ lọ́wọ́ tán Amru ibn al-Asi tó ṣe pé òun ni right hand man Muawiya ó sọ fún pé tíjà ṣe ń lọ yìí ogun máa fọ́mọ́ wa lọ́wọ́ àmọ́ Ali ó bẹ̀rù Ọlọ́run bàbá tó ti bẹ̀rù Ọlọ́run sọ fún àwọn ọmọ ogun wa kí wọ́n mú Kùránì kí wọ́n gbé sí òkè tó bá ti fi sí orí ọkọ̀ wọn kó gbé sókè kọ́ ní àjàmọ́ wàrí pọ́lẹ̀ Ali máa dáwọ́ jà dúró wọ́n dẹ̀ ṣe eléyìí lóòótọ́ ìgbà tí wọ́n ṣe eléyìí Ali sọ fún àwọn ọmọ ogun ẹ̀ kó dáwọ́ jà dúró wọ́n dáwọ́ jà dúró àmọ́ àwọn kan nínú wọn wọ́n fárígá àwọn ló ń pè ní al-Kharijun tó máa ń pè wọ́n ní Karijat nínú èyìnbó àmọ́ àwọn eléyìí Kharijun gbogbo náà tó bá ti gbọ́ lárúbáwá ti gbọ́ àwọn tí wọ́n jáde kúrò ní ara àwọn ìjọ Ali wọ́n ní báwo ni ó ṣe fẹ́ sọ pé kí ọ̀rọ̀ Ọlọ́run ọba kó máa dájọ́ tó ń ṣe kádàrá Ọlọ́run ọba ni kó gbà kó dájọ́ ká jà ẹni tó bá máa win kó máa win Ali ní láà kò jọ bẹ́ẹ̀
nígbà tí wọ́n pa tí eléyìí dé tán àwọn tí wọ́n jáde yìí wọ́n di nǹkan kódà Ànábì wa Muhammad ṣépèlé wọn lórí ìtòlá Ànábì ti sọ̀rọ̀ wọn kí wọ́n tó dé wọ́n di nǹkan nínú ìsìláàmù ìgbà tí ọ̀rọ̀ yìí tó wá fẹ́ di nǹkan míì pátápátá wọ́n wá yọ mọ́kámù arbitrator lọ́dọ̀ Ali àti arbitrator lọ́dọ̀ Muawiya wọ́n yan Abu Musa al-Ash'ari lọ́dọ̀ Ali wọ́n yan Amuru ibn al-Asi lọ́dọ̀ Muawiya àwọn méjì ìjọ jókòó ìjọ sọ̀rọ̀ wọ́n ní kí ni ká ṣe wọ́n ní Amuru ibn al-Asi ní nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé àwọn méjì ká yọ wọn kúrò ká yẹ lómìnà kàlífà oníṣẹ́ yẹn ni ká ṣe yẹn náà ni olóòtítọ́ ọba dárí àwọn èèyàn ọba lóyá báwo lẹ ṣe parí ọ̀rọ̀ sí àwọn lẹ́nu Abu Musa al-Ash'ari la fi sí ìyẹn náà bá dìde ní nǹkan tó ìjọ sọ ló bá ní nísinsìnyí a ti parí ẹ̀ àwọn méjì wọn ṣe kàlífà mọ́ ni Amuru ibn al-Asi orúkọ tó fún ni àsán alábù fọ́ọ̀sì kọ̀lọ̀kọ̀lọ̀ ọpọlọ ẹ̀ mú gidi gan aṣọ tán Abu Musa al-Ash'ari ó bá dìde ó bá ní irọ́ o ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o ẹ̀hún tí wọ́n ṣe ti gbọ́ ti wọ́n sì ní títí ta wa Muawiya ṣe ní kíní o ṣe ní kàlífà o ìtọ́rọ̀ ṣe dijọ́ ti yàn ti nìyẹn láti ìgbà yẹn ni àwọn tó ya lẹ́yìn Àlì ti ya lẹ́yìn Àlì lọ́ fi sọ àwọn ní àṣẹ àtù pé ojú ọ̀nà kan àwọn ojú ọ̀nà kan làwọn lè bí táwọn yẹn ṣe wá yọ yẹn tó ṣe wá dí pé gbogbo wọn látòkè délẹ̀ bẹ́ẹ̀ náà ni alùsùnà náà lòun náà ṣe dìde àti ibẹ̀ yẹn ni ó ti wá dí pé nǹkan tó ń jẹ́ gbẹgbẹ́ tó ti wá ń jáde káàkiri tó fi wá dí pé lọ́dọ̀ tiwa níbí báyìí náà ẹ máa gbọ́ alùsùnà ẹ máa gbọ́ sálàfù ẹ máa gbọ́ àwọn àsàlátù wọ́n pọ̀ rẹpẹtẹ kan tá a gbọ́dọ̀ máa dárúkọ orúkọ oríṣiríṣi tàbá ń sọ pé alùtọ̀rí kọ̀ àwọn náà pọ̀ rẹpẹtẹ kan lóríṣiríṣi àmọ́ gbogbo wọn látòkè délẹ̀ kùlúnú mùsùlùmún ojú ọ̀nà náà ni gbogbo wájú jọ wà táwọn bá ṣáà ti gúnrí kúrò lórí gbogbo nǹkan tó jẹ́ foundation Islam tó jẹ́ àsìlẹ̀ Islam lórí kọ̀wáhídù àti ṣùrúùtì yẹn kò sí mùsùlùmí náà ni gbogbo alátọ́. tó alhamdulilayi rabbil alamin adúpẹ́ pẹ̀lú àwọn àfáwà Sheikh Salim Sododo fún àǹfààní tí wọ́n fún wa lénìí láti pé kí a lè jọ sọ̀rọ̀ tí wọ́n sì bá sọ lórí pé lérí etihad ìṣọ̀kan gbogbo apátápátá ẹ jẹ́ ká padà sí di ibi ìpìlẹ̀ wa òun náà ni tó so wá pọ̀ náà lálùkùránì àti àdìsí ànábì Muhammad ọlọ́run dákun mọ́jàrí wàhálà mọ́jàrí fìtínà lọ́dọ̀ wa o wọlá ànábì lọ́dọ̀ ọ̀rọ̀ wọn la ilaha illallah kó tó rí pé máa dágbére lórí ètò ti òní mo ń kí gbogbo àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wípé a kó palẹ̀mọ́ ọdún kérésì o ọdún kérésìmesì ó ń wò wá lọ́wọ́ káwa náà ń wò ó bẹ́ẹ̀ bá ti padì ẹ tẹ́ ẹ ṣe ráìsì ẹ dàpọ̀ ẹ gbé wá o èmi ń jẹ́ o èmi ò jẹ́ ń tèmi o ẹ bá gbé wá màá jẹ́ ń tèmi o èmi ò jẹ́ ráìsì yín ń jẹ díẹ̀ bó sì ṣe ajalẹ̀ bá pa ẹ gbé wá àjọ jẹ́ ni ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé á kí gbogbo kálukú yín á kí ọ̀gá wa iléeṣẹ́ wa ń bí bàbá wa Fẹ́mi Adéríbigbé happy Christmas in advance bàbá ọlọ́run jẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o mo kí ọ̀gá mi bàbá wa Uncle Ṣèyí happy Christmas pastor làwọn ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o mo kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi pátápátá tájọ wà nílé iṣẹ́ Orísun yìí tẹ́ jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àkú ọdún àkú yèdún ọlọ́run ní sọdún yìí láti mọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlá nẹ́bì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah báwa ní ẹ̀dẹ̀ bá wọn fẹ́ gbé polówó ọjà fún wa lórí ètò yìí tí a kò ní Al Hikmat abẹ́yìn náà fẹ́ darapọ̀ mọ́ ètò yìí àbí wọn náà jẹ́ àfáà tó ní gbólóhùn méjì tó fẹ́ báyé sọ kọ́ máa bọ̀ lórí ètò àbí wọn jẹ́ akọrin Islam tó wọn náà fẹ́ ká yé ọmọ ọ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí abẹ́ fẹ́ ṣe program yìí ẹ fẹ́ kí n bá yín ṣe rẹ́díò ni àbí kí n bá yín ṣe jíngù lórí ẹ̀ ẹ pè mí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi 08023055086 08023055086 orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà jọ́mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí ètò wa Al Hikmat ma'as salam wa ila al-liqa.